jọ̀wọ́ owó tuntun tá à ń fẹ́ ni Buhari ti sọ yìí ẹ dákun ẹ bá mi subscribe ká fi gbọ́n tí Buhari sọ. Like my channel before I go ẹ káàbọ̀ ẹ dákun promo kan bọ̀ láìpẹ́ yìí fún fíìmù yìí ẹ bá ti subscribe ó comment sábẹ́ ẹ pé òun subscribe á wá send data fún ó lè jẹ́ 200 1 gig or card ṣàdìkọ dìde owó káyọ̀ owó nẹ́tíwọ́ọ̀kì tó ló bẹ́ẹ̀ tẹ̀lé glo ó sábẹ̀rẹ̀ nígbà tó subscribe yà subscribe á ti send data rẹ̀ sọ á check ẹ̀ o àmọ́ subscribe before I go. Owó tuntun tí aláǹfẹ́ ti gbé jáde àmọ́ 5,000 yìí bọ́ọ̀lù kí ó lè tàn fi lè bọ́ọ̀lù bọ́ọ̀lù àwọn yòókù bọ́ọ̀lù bọ́ọ̀lù àwọn yòókù bọ́ọ̀lù ṣèbí ògbẹ̀lẹ̀ aláǹfẹ́ ó wá lè change fún 1,000 sí pupa kọ́lọ̀ àwọ̀ kọ́lọ̀ dúdú pupa láìsí pé àwọn afásóògùn ní owó tẹ́lẹ̀ sí fún wa yóò dà kò tẹ́ wa lọ́rùn ẹjá máa lò yìí tá ń lò yìí náà ó pè wá ẹjá máa lò yìí tí à ń lò ó pè wá èyí tá à ń ṣe yìí ọ Nàìjíríà àfẹ́ owó gidi àmọ́ àfẹ́ náà owó gidi kọ́ lówó eléyìí owó èdè ọgbọ́n àti kówó jẹ lówó tán ṣe yìí kò sówó gidi ẹ subscribe fún channel mi ẹ subscribe ẹ tó mọ lọ before I go ogbó nǹkan yín tó wà ní pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó yẹ kó lè mú Nàìjíríà dá ẹ máa ṣe tí ẹ sì lè fi wọ́n náà lọ Nàìjíríà ìlú tó dáa ni ìlú tó rọ̀ ajé ni ẹ subscribe lè gbọ́ mi. Ẹ ṣeun tẹ́ subscribe ẹ má gbàgbé láti subscribe fún mi ẹ ṣeun ọlọ́mọ àpẹ̀lú àmọ́ yín máa jẹ́ ẹ̀yin náà máa jẹ́.